lẹ́ńbẹ̀rún ẹ̀kálẹ́ pioneer ìròyìn kúmọkùmọ ló ń kí yín pòfẹ́sọ̀ gúdúgúdú babake yankan bí ọgbẹ́ òbónléjà wúdẹ̀ aláṣejù babajẹ́nrọ́lá tí fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa láti iléeṣẹ́ ojúkòkòrò evangelical ministry orí òkè kùmátà ṣàrà lójú ọ̀tá tó ń wò mí tẹ̀gbintẹ̀gbin ẹ ṣé bí ẹ ti ṣe ranjú sílẹ̀ bí kọ̀ọ̀kan àtẹ̀mẹ́rẹ̀ láti gbọ́ ìròyìn kúmọkùmọ náà. ọ̀rọ̀ gbogbo kì í ṣẹ́ lórí alábàáhùn Naira Marley na Martins Lawrence ní òrùka àlùwò ní iwájú ilé Bob Marley ní ìlú Jamaica. Fúnkẹ́ ni DSS Naija bá tún sọ Naira Marley sínú mobile prison. Ayé mi tèmi bá mi. Kí ló ń ṣe wọ ọmọ Naira Marley ibi ilé tí ọmọ ẹ̀wọ̀n dìran ni ẹni? Ṣé tí mo bá sọ ẹsẹ̀ wọn ò lè di pẹ́sidẹ́ǹtì mi fẹ́ fìwà jọ ààrẹ wa ni? Anyway, olúwa yóò kó ẹ yọ. Ó láìkì bí ọ̀rọ̀ bí crazy. Why? Mr. Peacemaker! Múyìwá Adémọ́lá fẹ́ parí ìjà fún ọba Aláàfin àti Sanko Rasidi olórin. Wọ́n ní Sanko Rasidi lọ máìkì mọ́ ọba lọ́wọ́ níbi ìkómọ Sàláwà Àbẹ̀ní ní ìlú Kogi ní ìjẹta. Will you keep quiet? Ọmọ Barrister gbé Wàsíù Àyìndé lọ sílé ẹjọ́ gíga ní ìlú Kuwait. Bàrímáadé sọ wípé microphone tí bàbá òun fi sílẹ̀ gẹ́gẹ́ bí ogún Quadri ló jí gbé. Wàsíù Àyìndé ó dàbí ipò òótọ́ ni àwọn máìkì tẹ̀ ń lò yẹn ó dì lóòótọ́ o. Torí mi náà ń rí o. Chai, there is God. Orúgbó bọ̀! Ẹlínfọ́n kúnlẹ̀ Belis Anjorin pé kí ó kọ́ òun bí a ti ń sọ̀rọ̀ burúkú sí ènìyàn ní èdè Yorùbá. Don't you think before you talk? Can't you think before you talk? Nítorí wípé òun fẹ́ gbé pẹ́rẹ́gì kaná pẹ̀lú Ìyábọ̀ Òjó. Shut up! Àṣírí tú at last! Àṣé General Kollington Àyìnlá ló pa Múrítàlá ní 2007. Ní ọjọ́ tí Sanyẹ̀rì ń ṣe ìkómọ ààfin kan tí ọmọ olóògbé Gbénga Adébóyè bí fún ní ìlú Ìlàsàmàyà. Alhaji Kollington tó ga o. Ṣùgbọ́n ìròyìn kúmọkùmọ ló sọ bẹ́ẹ̀ o. Ifáyẹmí Ẹlẹ́bùúbọn àti Ọọ̀ni of Ifẹ̀ ń jà sí àgbà. Adéyẹyè sọ wípé kí Àràbà of Òṣogbo máa pe òun ní bàbá bọ̀bọ̀ or brother Yẹ́sìkẹ́. Brother Yẹ́sìkẹ́ kábíyèsí ẹ̀ fọ́ni. Kí ló dé? Kókó inú ìwé ìròyìn kúmọkùmọ lẹ̀ ń gbọ́. Bàbá wa àbókí kílẹ̀ ní fún wa. Yorùbá ní lásọ̀rọ̀ tọ́kọ̀ àwẹ̀ Yorùbá ní lásọ̀ pé ibi tó bá le là ń bá ọmọ Àkúrẹ́ sẹ́mi ọ̀gbẹ́ni Yorùbá náà lásọ̀rọ̀ tọ́kọ̀ àwẹ̀ Yorùbá ní lásọ̀ pé àìgbọ́fẹ́ là ń wò kè Ifá kan kò sí ní Kwara mi ọ̀gbá Yorùbá náà lásọ̀rọ̀ tọ́kọ̀ àwẹ̀ o Yorùbá lásọ̀ pé wèrè mẹ́ta kò lè dábẹ́nu Adabo. Ọ̀rọ̀ ìṣítí, not all advice from old people you should listen to. Remember, foolish people grow old too. Be warned. Tó kò jẹ́ bó ṣe jẹ́ nìyẹn tí ó fa àna rẹ̀ lọ́yàn ní ìkànnì àrídé ní tìròyìn kúmọkùmọ ti ọ̀sẹ̀ yìí. Bí ara kò bá ṣe wéré lẹ́yìn ẹjọ́ mẹ́ta, ẹ lọ bẹ́ sí kànga. Ẹ lọ rí dókítà yín ni mo fẹ́ wí. Ìjókòó àgbà restaurant ló kọ ìròyìn yìí fún wa nígbà tí Muhammadu Buhari tú ní èdè Yorùbá sí èdè Ẹdẹ. Èmi ọmọ yín Òbónléjà wúdẹ̀ yankan bí ọgbẹ́ aláṣejù babajẹ́nrọ́lá tí fi ẹsẹ̀ méjèèjì ta ajá nípa ni mo kà á sí etí ìgbọ́ yín fluently gbogbo wa ní kí ẹ mú o. Tó ó wù ní kí a pa ajá ní Mùṣin àwọn Kàlàbá ni kò jẹ́ ìyókù tún di ní ọjọ́ méje owó yín ni kí ẹ máa ná o.
iléeṣẹ́ Bàjẹ́ Nàìjíríà Limited fi àsìkò yìí kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa níbikíbi tí ẹ ti ń wò wá tí ẹ ti ń gbọ́ wa pé ẹ ṣé iná ò ní tọ́ ọwọ́ yín ọmọ yín ò ní kú aya yín ò ní kú ẹ̀yin náà ò ní bọ́ sọnù lọ́wọ́ wa ẹ ṣé káṣíà.